Bismillahirrahmanirrahim. Adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run. Ọba tí ó ṣe wá kù lórí jẹ́ Mùsùlùmí lénìí. Ọlọ́run àbí àfàánú rẹ̀ bẹ́ẹ̀ jẹ́ atán lórí jẹ́ Mùsùlùmí. Gbé wa dìde ní jẹ́ Mùsùlùmí, ṣe wá ní ọmọ àlìjánà. Àkíyèsí ni eléyìí náà. Béèyàn ò bá nẹ́kan ṣe lókù lèyàn fi ní mọ̀ wípé ojoojúmọ́ lèyàn máa rí nǹkan tẹ́ máa pèèyàn lákèésí lélérí nílẹ̀ Yorùbá lálámàrí tẹ̀sìn. Àdánwò kan tí ń ṣẹlẹ̀ ti pẹ́ nílẹ̀ Yorùbá, àdánwò yìí ò wá kásẹ̀ ńlẹ̀ ń fẹ̀ sí ni. Ẹ̀yin àfáà tẹ pàmìtì àwọn obìnrin kan máa sun rárá, ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run. Kóbìnrin máa sun rárá nílẹ̀ Yorùbá ó ti bẹ̀rẹ̀ ilẹ̀ tàsí. Kóbìnrin ó kó bàbá rárá lọ ojúdi ọkùnrin ọlọ́kùnrin kí wọ́n pè ní eléré àìsàn ìyàwó àbáìsàn wàlímà. Kóbìnrin ó máa sun rárá yìí kọkùnrin ọlọ́kùnrin ó sì máa ná ìyàwó oníyàwó lówó. Wọ́n wá ń rí i pé ó ṣe dédé ẹ̀sìn kóbìnrin ìyàwó ilé kó gba òde àìsàn kó ní ò gba pílè báwọn ní. Sẹ́rí ìran Yorùbá, ìran kan ní tí kálukú máa fẹ́ kírètì afẹ́ ní nǹkan tó yàtọ̀ sí ìtọ́ bá ń lẹ̀ tẹ́lẹ̀ kó lè bá yapa sáwọn tí ara ayé ti mà tóró náà fẹ́ lóko. Wọ́n fẹ́ kára ayé ọmọ tó ń yàtọ̀ lọ́pọ̀lọpọ̀ fi ń kírètì ohun tiẹ̀, wọ́n ń kírètì àwọn ará kàkà tó yàtọ̀ sí ìtí kálukú ti mà tẹ́lẹ̀. Àwọn náà fẹ́ búlù, wọ́n fẹ́ káwọn ọlámẹ̀láka kí mídíà ò tó tún wá dé. Ọ̀pọ̀lọpọ̀ lórí mídíà yìí kálukú náà fẹ́ kírètì àwọn kankan tó yàtọ̀ sí tí kálukú mọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ kálíbà máa rí òun pé tòun tó yàtọ̀. Àwọn náà fẹ́ búlù. Ìṣesí yìí tí wọ́n wá fẹ́ gbé jáde ara ayé yìí ọ̀tá kẹsìn kọ̀tá kẹsìn àwọn ò retí yẹn. Àní sára ayé ti tẹ́wọ́ gbà, sára ayé nífẹ̀ẹ́ sí. Àwọn obìnrin nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n lẹ́bùn orin, wọ́n mọ orin kọ, wọ́n lóhùn rẹ̀, wọ́n fẹ́ kọrin, wọ́n fẹ́ jáde. Tọ́já sí pé lágbàáyé nílùú tí wọ́n bá ti ní ẹ̀sìn sìn lẹ́ni tó fẹ́ bọ́lọ̀ dáadáa, tóbìnrin bá lóhùn orin kò sí tí ó máa fi ṣe Al-Qur'ani náà máa fi tìláwà. Àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ nílẹ̀ Yorùbá wọ́n fẹ́ jáde níjáde tó ta kẹsìn, wọ́n wá ń wá àfáà ká tí wọ́n mọ̀ rí mọ́ wọn tẹ́mi wọ́n fi máa balẹ̀ wípé àwọn sì wà lójú ọ̀nà. Wọ́n fẹ́ máa gba play káàkiri kí wọ́n máa lòdì àìsàn, wọ́n fẹ́ máa rí àwọn àfáà ká pẹ̀lú àwọn kí wọ́n tún máa ṣàdúrà fún wọn pé ránà tiẹ̀ náà ò ní wọ́ọ̀kùn, wọ́n ti dìde nu. Àwọn ṣéwù ti bá wa, wọ́n ti bòǹjẹ tán. Kí wọ́n máa rí pé àwọn ṣéwù kan ti bá wọn fòǹjẹ òǹtẹ̀tẹ̀hùn ẹ̀mí wọn ń balẹ̀ pé ẹ̀yin kan lẹ sọ pé ọ̀dà àwọn àfáà ká fara mọ́. Àwọn obìnrin wá fọ́n síta wọ́n sun rárá lọ́wọ́lọ́wọ́ báyìí. Àwa ará àwọn àfáà. Kọ́dà àfáà mi gbé microphone sóbìnrin olóbìnrin lẹ́nu kọ́ mọ́ sun rárá. Sádàwò burúkú kọ́ lélẹ́yìí. Ẹ máa wá ara àwọn àfáà tẹ́rin rí lẹ́yìn wọn yìí pé kéwú dáhùn eléyìí lójú. Ṣé wọn ò mọ̀ ni? Ṣé kò yé wọn sí ni? Ó yé wọn. Àmọ́ Ọlọ́run ti ní ya'lamuna zahiran minal hayati dunya wa hum 'anil akhirati hum ghafilun. Ọlọ́run láwọn tí ìmọ̀ tayé kí lọ́kàn nípa tayé ó clear sí wọn gan. Ẹni tó kéwú tí kéwú dá lójú, ó tún kàwé, ó tún gboyè dókítọ̀. Ọlọ́run ní gbogbo tó clear sí wọn nípa tayé ni o. Àmọ́ nípa tàlìkìyámà, ìrìnàjò àlìkìyámà, ìkankan ò yé wọn sí ń bẹ̀. Ilẹ̀ Yorùbá lẹ́ ti rí èèyàn tí ó máa claim pé kódà Cairo ló ń ti parí. In tí ó sì máa ṣe tó bá délé, ẹ máa wá wò pé àdánwò wo ló tẹ́lẹ̀ yìí. Bẹ́ẹ̀ sì l'Ànábì sallallahu alaihi wasallam sọ pé inna Allaha ta'ala yubghidu kulla 'alimin bid-dunya jahilin bil-akhirah. Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga jù ń bínú sẹ́ni tó nímọ̀ nípa tayé. Ó wá sa ìmọ̀ kan pẹ̀lú ìmọ̀ ìrìnàjò àlìkìyámà. Kéèyàn ọmọ kéwú kò sí ní tá a fẹ́ fi ṣe, ṣe bí ká fi sọ́nà ọba ni. Àwọn tá bá fẹ́ sósì, tá fẹ́ ṣèrànù kẹ́ fi dè wọ́n lọ́wọ́, kọ́ lọ́wọ́ bá ọ̀fẹ́, obìnrin fẹ́ máa sun rárá káàkiri. Al-ulama lọ́kùnrin o, al-ulama lóbìnrin, ìyàwó oníyàwó. Àwọn àfáà mi wá ń pè wọ́n wọnú pálọ̀ wọn, ìwọ ó jókòó. Táwọn obìnrin yìí bá wá ń sun rárá yìí,
ẹlòmíì ó fẹ́ máa ọkùnrin mi ó fẹ́ máa sígbà tó ń sunkún obìnrin yẹn lérò wípé bóyá ẹrù àlìkìyámà ní ń bà wọn ohun rẹ̀ yẹn ni wọ́n ń gbádùn pé kéde pé bóyá torí pé tí wọ́n yẹ pé ní wọ́n bá yẹ pé ìrìn àjò àlìkìyámà ló bá bà wọ́n lẹ́rù ni wọ́n yẹ kí wọ́n ti gbọ́ yé tẹ́lẹ̀ pé ń tọ́ ń ṣe pẹ̀lú wọn yìí kò bẹ́ sí ìwọ náà tí wọ́n náà ń ṣe gbà tó jẹ́ pé ìrìn àjò àlìkìyámà lọ́ka ọláyà tó fi ń pa àwọn èèyàn lẹ́kún pọ̀ ń sọ rárá tó bá jẹ́ pé ìrìn àjò àlìkìyámà dẹ́rùbà wọn náà ikú dẹ́rùbà wọn náà ìtọ́ ọjà mọ́rí bíi fún ajáhùn nínú sùúrùtù pé tóbìnrin bá tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ láwùjọ ó fẹ́ ṣe wáàsí ó fẹ́ dáwọn èèyàn lẹ́kọ̀ọ́ kí ni sùúrùtù tó àwọn àfáà gbé kalẹ̀ tó ṣe déédéé ẹ̀sìn wa lódodo àwọn tẹ́lẹ̀ làwọn gbá ohun obìnrin òhun ní Ànábì sallallahu alaihi wasallam sọ bẹ́ẹ̀ níta Ànábì sallallahu alaihi wasallam pé al-mar'atu àtú awratun fa iza kharajat istasrafaha shaytan Ànábì ní obìnrin gan fún rẹ̀ òhun ní tóbìnrin bá wá jáde nílé èso wà sí lọ́ṣọ̀ọ́ mashallah sayyanaha fi nasari rijal èso sí obìnrin olóbìnrin lọ́ṣọ̀ọ́ tí bá ń kọjá lọ níwájú àwọn ọkùnrin tí ìṣẹ̀lẹ̀ tó ẹ̀ wọ́n mọ̀ wá rí bígbà tó tún rẹwà jù bá ń lọ kódà kọjá pé ìyàwó ilé wọn ó rẹwà jù obìnrin lọ torí pé kí ló ti wọ̀ wọ́n lẹ́mìí àdámà àwọ̀ ẹ̀dá gẹ́gẹ́ bí iṣẹ́ èso ni pé téèyàn bá jókòó ti ìyàwó èèyàn báyìí tóbìnrin kan bá ń kọjá lọ bí ìyàwó èèyàn ti wọlé gbajúmọ̀ tó kọkùnrin tó máa wo ìyàwó ń lọ sùn obìnrin náà ti wá mọ̀ ọ́ rí pé obìnrin tẹ́jọ ìyàwó rẹ̀ wá ní wo obìnrin tí ń lọ ìwọ ní ọmọ wò pé èmi ní ọ̀wọ̀ tó ló ti mọ̀ pé iṣẹ́ ọkùnrin ni torí pé ṣèyítánì ó ṣe lọ́sọ̀ọ́ ọmọ rí gbígbà tó rírú ẹ̀ rí irú àwọn obìnrin tí ṣèyítánì ló ń ṣiṣẹ́ lọ́sọ̀ọ́ lẹ́yìn àfáà wá ń tẹ̀lé lẹ́yìn lẹ́wọ́n fún àwọn àfáà alágbàáyé tí wọ́n lẹ́sìn wo fàtáwà àwọn alájínà tó dá ìmọ̀ ní ọwọ́ ti dún tíra yìí o ọlọ́kọ́ bà sí ọ rí pé ìgbà tí wọ́n béèrè lọ́wọ́ àwọn àfáà bíbà yìí pé ǹjẹ́ òhò ní ohun obìnrin àbí kí ni ìdájọ́ tó yẹ fóbìnrin tó bá tiẹ̀ fẹ́ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ níwájú àwọn èèyàn ó fẹ́ bá àwọn èrò sọ̀rọ̀ àwọn àfáà wá rí fáwọn bọ́rọ̀bọ̀ mi bẹ̀rẹ̀ wọ́n padà síbi àyà tó wà nù Suratul Ahzab àyà 32 ya nisa an-nabiyyi lastuna ka ahadin minan nisaa ọlọ́run lẹ́yìn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀dọ̀ àwọn obìnrin ní láyé o ẹ̀ẹ̀dọ̀ wọn o ẹ má fi wọ́n wéra yín o in taqaytuna fala takhada'na bil qawli fayatma'a alladhi fi qalbihi maradun ọlọ́run ní tó bá jẹ́ pé bẹ̀rù ọlọ́run bá ń bẹ lẹ́mìí yín ẹ má dín ohùn ẹ má rọ ohùn yín sí àwọn ọkùnrin míì fayatma'a alladhi fi qalbihi maradun káwọn ọkùnrin táìsàn bẹ lọ́kàn wọn máa nírètí sí pé ayọ́padà gba tèmi níbi ìsọ̀rọ̀ obìnrin lọkùnrin máa fi nírètí pé ohun rẹ̀ wálẹ̀ kò lejú mọ́ mi kò tiẹ̀ jágbe mọ́ mi a jẹ́ pé ọwọ́ padà tẹ̀. àwọn ìyàwó Ànábì sallallahu alaihi wasallam lọ́lọ́run dájú ọ̀rọ̀ yìí kọ́ o tọ́lọ́run bá ti wá ń dájú ọ̀rọ̀ kankan Ànábì sallallahu alaihi wasallam Ànábì nìkan lọ́lọ́run bá wí gbogbo mùsùlùmí tó bá fẹ́ ṣoríire àwọn àfẹ́sìn lágbàáyé táwọn bá fẹ́ sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹ̀sìn tàbá fẹ́ mú fatiwa wá láwọn àfá tọ́lọ́run bá gbé kalẹ̀ fún wa dáadáa táwọn náà fẹ́ láti bọ̀ tán rí tásì fẹ́ bọ́lọ̀n pàdé dáadáa tàbá bèèrè ọ̀rọ̀ ẹ̀sìn lọ́wọ́ wọn nípa pé ìjà lè ṣe nǹkan báyìí torí kò sí tó burú nínú ẹ̀sìn láyé tó tako òfin Ọlọ́run òfin Ọlọ́run láyé tẹ́ ní rí àfá kan tó ti ṣáájú ìmú fatiwa rẹ̀ wá kọ́dà kọ́ tako tòfin Ọlọ́run ìwọ ló gbọ́dọ̀ mọbi tọ́ tò sí sébi tọ́ ti bọ́lọ̀n pàdé dáadáa ni àwọn àfá wa máa yà yìí wá àwọn ní fa iza kana hadha huwa dhanu wal mu'minuna fi quwwati imanihi wa isatihi fa kayfa bi hadha as-samani alladhi da'afa fi al-iman wa qilla tamasuk bid-din aya ta kai nígbà tó jásí pé nígbà yẹn gan Ọlọ́run ọba ẹ wo bá àwọn mùsùlùmí ṣe rí nígbà náà láwọn ẹni rí nígbà táwọn ẹni rí wà Ọlọ́run wá ń sọ nígbà tó jẹ́ pé wọ́n wà bi quwwati imanihi wa isatihi wọ́n wà pẹ̀lú ìmánì tó lágbà ìgbàgbọ́ tó lágbà pẹ̀lú Ọlọ́run wọ́n họ́nà Islam gbogbo tí Islam rí kí wọ́n ṣe òní wọ́n ṣe Ọlọ́run wá ní ẹ̀yin obìnrin o àwọn ọkùnrin táwọn ń bẹ lọ́kàn wọn láwọn ẹni eré ìgbà náà lọ́lọ́run tó rí fáà sí ẹ o àwọn àfáà wá ní
báwo wà lákòókò yìí tí ìmánì ti sọnù fẹ́ lómi ẹ̀ kàn rí láwà ní lórí ẹni ó ń gán ti mọ̀ pé abọ̀rìṣà ló ń wọ́n ṣe mùsùlùmí tẹ́yìn ó ní irun bàbá yìí tẹ́sì máa gbọ́rọ̀ tí ó sì máa lórúkọ ẹ̀sìn ẹ bá yẹn mọ́sálásí yóò sì máa sọ̀rọ̀ kúfùrù lẹ́nu àwọn àfáà wa ní nígbà yẹn tí ìmánì lágbára táwọn èèyàn dúró déédéé tọ́lọ̀ ń fi wá ń sọ eléyìí pé ẹ má dín ohun ẹ̀yin obìnrin o ẹ má dín ohun o ẹ má lé ohun yín fáwọn èèyàn o kí wọ́n má bàa gbé yín mára kábúrú má bàa ti bẹ̀sẹ̀ ká tó wá sapákòókò yìí tí ìmánì ti sọnù fáwọn èèyàn àwọn àfáà wa ní fa alayka al-iqlal min al-mahdudati ar-rijal al-hajani wa qillati at-tahadduth ma'ahum illa fi hajati ad-daruriyya ma'a adami al-khudu'i wal-lini fil qawl àwọn àfáà ní obìnrin tó bá mọ̀ pọ̀ bá fẹ́ sọ̀rọ̀ kóbìnrin ó rí ìdí sí láti lè máa dàpọ̀ máwọn ọkùnrin márùpọ̀ máwọn ọkùnrin àwọn ọkọlọ́kọ bàbá fẹ́ sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ bọ́kùnrin mí sọ̀rọ̀ ọ gbọ́dọ̀ sọ̀rọ̀ láwùjọ bí táwọn ọkùnrin bá wà àyàfìgbà ilà fi ájá ti dọ̀rúrí àyàfi tó bá jẹ pé dọ̀rúrí ọ̀nẹ́bùká ó di túláàsì àti wá gbọ́ ọ̀fẹ́ sọ̀rọ̀ ọ̀mọ̀nàmọ́ ẹ̀dàkùn ẹ̀sà báyìí là ń lọ àmọ́ pé kọkùnrin ọlọ́kùnrin máa lọ gani a sì ń kí ní tí ẹ lẹ́nu tó wùn tí ẹ mọ̀ pé nìkan kan bẹ nínú ilé kíyàwó ìyàwó máa wá sí wíńdò látójú ẹ̀yìn là ń kí àdánwò lélẹ́yìí torí pé ọjà tọkùnrin kan ni ẹlòmí ọ̀gbọ́dọ̀ bá náà mọ́ àwọn àfáà wa ní ó gbọ́dọ̀ gbìyànjú kọ́ para rẹ mọ́ gan ó sì gbọ́dọ̀ wà líni fil qawl ó sì gbọ́dọ̀ máa dí ohùn àlèwúlà máa lọ́kùnrin ó àlèwúlà máa lóbìnrin ẹ̀sìn ló fi lè yẹrẹ wọn gbogbo lọ́kùnrin àti lóbìnrin làkọ̀ lábọ̀ tí ń gbọ́nà sí àmì sẹ́dà sí àmì wọ́n sí àbọ̀ ń súnsì na sí àkọ́ eléyìí àdánwò yìí ò wá ní kárí ayé bẹ́ẹ̀ àfilẹ̀ Yorùbá nìkan táwọn obìnrin bá ń sósì mí ti máa ń ka ní òsì wọn ò ní lọ́pọ̀ mẹ́sìn nílà àfà tó nítumọ̀ ká tó lè dá sọ́rọ̀ ẹ̀sìn lágbàáyé kẹ́ máa rí wọn pẹ̀lú wọn ká máa ní ìyàwó Aisha radiyallahu àwọn sọ àbíyà àwọn obìnrin tí wọ́n jẹ́ sọ̀hábà tọ́lọ́run bá kẹ́ pẹ̀lú ohun tí wọ́n lẹ́kọ̀ọ́ tí wọ́n ní mímọ̀ níjò ní ìyàwó Aisha radiyallahu anha àgbà plé bó ti nímọ̀ tó lè kó àwọn èèyàn lẹ́sìn tó sọ ó fi Mẹ̀dínà alẹ̀ kó ló ń fẹ́ gba plé kan ní tọ́ ìfòkún fẹ́ lọ sí Mákà wọ́n pè ń kó wọn sáìsùn ìyàwó wọ́n pè ń kó wọn kọrin òkú fún wọn afẹ́ni táwọn obìnrin yóò ti máa rí rárá sùn ẹ kọ́kọ́ kírètì ẹ̀ kalẹ̀ fún wọn ká máa sùn kújọ́ mẹ́jọ ẹ̀fẹ́ yẹ́yìn òkú padà ẹ̀fẹ́ sí 40 days èmi wọ́n wá jájà káwọ̀ ká mọ́rí wọn àlèúlà máa lọ́kùnrin ó àdánwò lélẹ́yìí àwọn obìnrin tán ń sòsì lágbàáyé àwọn àfáà àkàkọ̀ òkun wọn lọ́wọ́ gbogbo ẹ̀yin àfáà yìí ẹ pàdé pẹ̀lú Ọlọ́run ẹ pàdé pẹ̀lú Ọlọ́run ẹ̀sìn wa yìí ẹ ti rí gẹ́gẹ́ bí afẹ́ ní nǹkan tẹ́lẹ̀ gbàgbé máa jẹun ẹ fẹ́ máa gbàgbé ẹ fẹ́ gbàgbé máa níyì lọ àwọn àfáà lágbàáyé tó bá fẹ́ dá sọ́rọ̀ ẹ̀sìn ló fi jọjá sí pé gbogbo subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk